spirit. Because I'm on this mountain today. Perform in the name of Jesus. Ọlọ́run ẹ̀mí mímọ́. Bàbá. Jésù Olúwa wa. Àmín. 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 Ní lórúkọ Jésù. Ọlọ́run sí ọ̀run ìrànlọ́wọ́ fèmí náà. Mi ní disappoint yẹ. Open the heaven of help for me. I will. Yes, Lord. Ẹ bá ń jí gbogbo ọmọ tí a sùn yẹn. All the sleepers, help me to wake them up. Tí ìrànlọ́wọ́ bá dé. When help comes, Ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá yóò sì tó jẹ́ èèyàn. an orphan will become somebody in life. Ìrànlọ́wọ́ là ń sọ. Yes, we are talking of Ẹni tí ò léèyàn one yóò who sì has tó máa no pọ̀ person. sẹ́. Yes. Tíríà everything connection ni. Ọwọ́ ajé èèyàn ọwọ́ ajá àwọn èèyàn gbàgbé Ọlọ́run. Yes, that makes people to forget God because they believe in connection. Agbára bá dé If power comes, èèyàn ni ó máa wá ọ. some people will be looking for you. Ọlọ́run ẹ̀mí mímọ́. Lord of Holy Spirit, Sí ọ̀run ìrànlọ́wọ́ fún mi. open the heaven of help to my life. Ìwọ tó ń gbọ́ bùkátà orí òkè. One that is taking care of Wọ́n á all. sọ̀rọ̀ ayé mi. Lord, take care of Lórí me. àdúrà. Because Jésù ẹ̀mí mímọ́ o. Bàbá dìde ìrànlọ́wọ́. Wọ́n ayé mi. Wọ́n tó ń gbọ́ bùkátà orí òkè. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Gbogbo ìwọ kan wà ń bí gẹ́gẹ́ bí tí mo sọ nígbà tí mo wà sílẹ̀ kan. Àwọn àǹfààní kan wà téèyàn ò lè ní àyà àfi téèyàn bá ní Jésù. Some opportunities you cannot have unless you have Jesus. Wọ́n á máa sọ fún Ọlọ́run báyìí. You want to be telling Gbogbo God sí ayé tí ò jẹ́ ń rọ́nà lọ. every wayward life that Kálukú jìnnà sí rẹ̀ ẹ máa kan ara yẹn. is obstructing my life. You will see what will begin to happen in your life after this Give prayer. yourself chance. Ẹ máa rí tó máa Gbogbo ṣe. iṣẹ́ ìka ènìyàn Every work of tí ò jẹ́ ń rọ́nà lọ. that do not Gbogbo allow ẹ̀ máa me. jábọ̀. Lord, oya drop Gbogbo ẹ̀ from máa my jábọ̀. drop from my body. Lórúkọ Jésù ẹ̀ máa jábọ̀. Gbogbo iṣẹ́ ènìyàn. Gbogbo iṣẹ́ ìka Gbogbo ènìyàn. iṣẹ́ ìka. Gbogbo iṣẹ́ ayé lára Tí ò mi. jẹ́ rọ́nà lọ. Gbogbo iṣẹ́ ayé lára mi. Gbogbo iṣẹ́ ayé lára Gbogbo iṣẹ́ mi. ìkọ̀kọ̀ lára mi. Gbogbo iṣẹ́ òkùnkùn. Tí ò jẹ́ rọ́nà lọ. Jábọ́ lára Tí ò mi. jẹ́ ríràn lọ́wọ́. Jábọ́ lára Ó mi. yẹ máa jábọ̀. Jábọ́ lára mi. Ẹ máa jábọ̀. Ẹ máa jábọ́. Lórúkọ Jésù ẹ máa jábọ̀. Jésù máa jábọ́. Lórúkọ Jésù máa jábọ́. Gbogbo iṣẹ́ òkùnkùn tí ò jẹ́ rọ́nà lọ. Tó ń dènà mi. Ẹ jábọ́ lára mi. Jábọ́. Lórúkọ Jésù máa jábọ́. Lórúkọ Jésù máa jábọ́. Gbogbo iṣẹ́ ìkà tí ò jẹ́ rọ́nà lọ. Tó ń dilé ògo Ọlọ́run nínú ayé mi. Tó ń dilé ìyàtọ̀ Ọlọ́run nínú ayé mi. Máa jábọ́. Lára mi máa jábọ́. Nínú omi lọ́wọ́ ni máa jábọ́. Jésù Olúwa wa. Amen. Ìwọ tó ti ṣẹ̀yàwó ẹ̀, ìwọ tó ti ṣe ọkọ ẹ̀. You have offended your spouse. Ọgọ́lọ́gán ní protocol. God even has the only ìlànà. Gbogbo tí mo ṣe síyàwó mi tó sọ mí sí yàrá ogun. Anything bad I've done to my wife that have put me in the Gbogbo tí mo bathroom, ṣe sí ọkọ mi tó sọ mí sí yàrá ogun. that have done to my husband that made me to be in problem. Ọlọ́run Lord God, ó bẹ̀bẹ̀ fáànù. I beg for Tú mercy. mi lẹ̀ lónìí. Deliver me today. Ó yá àdúrà. Pray the prayer. Father, in the name of Jesus.
Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹsẹ̀ ilẹ̀ dídà ẹsẹ̀ tó burú. Ẹni tó ti ṣe mílíọ̀nù tó dẹ̀ wá tó jákulẹ̀ lójijì. You and you disappoint suddenly. Yóò ṣe pé. He will curse. Yóò ṣe pé. Wọ́n á lè padà tó lójú ṣùgbọ́n tó ti sọ nínú ọ̀rọ̀ ayẹ léwu. Whatever he has said in the painful Ẹlòmíì ti dálẹ̀ ọ̀gá ẹ̀. When people have disappointed, Ẹlòmíì ti dálẹ̀ ọ̀rẹ́ ẹ̀. they have broken the promise of their Ẹlòmíì friends. ti dálẹ̀ ìyàwó ẹ̀. Some even have disappointed their wife. They have disappointed them. Jẹ́jẹ́ rí ó sí o gbogbo tí mo bá ń sọ fún ọ múra sí àdúrà àwọn àgbà o. Wọ́n rò pé mo ríran sí ọ. You have to don't think. Mo bá sọ fún àwọn èèyàn gan ní ṣọ́ọ̀ṣì wọ́n tó bá níran ni èmi ò lè torí ẹ̀ lọ gba oògùn wẹjúwẹjú o. Tó bá ṣe pé ìrànlọ́wọ́ máa lọ àdúrà lè mi mọ̀. Ibi mo bá dé yìí nínú orí ọ̀fẹ́ Ọlọ́run àdúrà mọ̀ mọ̀. I don't know more than prayer. You think I'll just be saying things? Sufficient to you. You are deceiving. You are cajoling yourself. Ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ ti lọ láyé ó tó 100. Some people have attended many churches. Just many churches. Ẹ ní rẹ́rìn. Because ẹ máa gbọ́ bóyá rẹ́rìn àbẹ́rẹ́. Listen. Ẹnì kan bá mẹ́fílòpù kan dé. Wọ́n bá fún mi. Ó ní ẹjọ́ òun wá ṣọ́ọ̀ṣì bí. Ẹ wá ń pe owó tẹ́nìkan kan dà 800 àbí 700 àbí nǹkan. Ó ní ni mo pè fún ìjọ náà. Mo lé mi. Ó ti lọ ṣọ́ọ̀ṣì ọpọlọ ẹ̀ ti dàrú. Ó ti lọ ṣọ́ọ̀ṣì ọpọlọ ẹ̀ ti kó fáyọ̀sì. Wọ́n bá sọ fún ìyàwó mo ní ẹni mọ̀ ní òun wá tó sì mo pe owó ìyàwó mi pe owó. Ó ti lọ débi pé ó ti dàrú mọ́ lójú. Ṣé gbé bábù láwọn wa? Ẹ gbé wa. Ó wà ń bẹ̀ owó rẹ̀ ń bẹ̀ látọ̀ ìjọ. Ó ti pẹ́ ń bẹ̀ débi pé èmi ò ní náwó ogun. Ibi bábù tí mo fi sínú láti ó ti fún mi. Èmi pé owó àyàwó mi ní ha owó gbàdí ọ̀gbọ́rí lẹ́nu mi. Mo tún sọ́nù ṣọ́ọ̀ṣì mọ́ ẹnìkan má mẹ́ bílòpù wa ó ní mo pe owó kan fún iye owó tó ń gbọ́dà èmi. Ó lo owó rẹ̀ bẹ́ẹ̀ ọba fẹ́ kàn fún àmọ̀ràn mi tá a bá ti lórí ọ̀fẹ́ òfurì láti wá gun pẹ̀lẹ́ lọ wá ó rí ẹbí lóko rẹ̀ ń bẹ̀. Ẹ yà tójú oorun. Ó lè ṣàtójú oorun lọ. Ẹ bá fẹ́ mú o free. Mi ò sùn lákòókò gbà yẹn. Mo ti dà lójú ẹ̀ ni. Oorun ìdá. Hallelujah. Èmi ọmọ ọ̀nà fi tó lọ. Ẹ sáà ti àgbàdo wa. Àkókò tó dalẹ̀ rẹ̀ tó tókun. Whenever you have disappointed and become part in your Ọlọ́run life, jẹ́ káàánú fọ̀. let mercy speak. Àdúrà méjì ló kù. We have 2 more prayers. Ẹnìkan ló kù jẹ́ ọkọrin. Special number ẹ fẹ́ gbọ́ offering wà nbẹ. Special number ní kí wọ́n fi kọ́ kẹ́ ẹ fi gbọ́ offering. Pásọ David Ajigbẹ́ ẹ̀ bá ti ṣe yẹn tán á wà fi yẹn kó ńlẹ̀. Ẹ jọ mo bẹ̀ ní o mo ń bẹ̀ ní o. Please, I am begging you. Ẹ jọ parí ẹ̀ ń lọ da o. They end well. Sẹ́ni kẹ́tẹ́ nìkan bá ti jẹ kéèkì jù lápá ni ó ṣe. If you eat too much cake, then you'll be Gbogbo ẹ̀ bá ti jẹ jù ó máa ní problem. anything. Bó o ṣe dúró yìí lónìí. As far as Agbára tó bu aṣọ ìyà lọ́rùn mi. the power that have been moved. Amen. In the name of Jesus. Ìyá ìsọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ló yé òun. Sẹ́díjọ́ tẹ́bí bá ń pa wá ọkàn lè gbé epo ó lè gbé epo làjì ìgòdè ó náà ti mọ̀ wípé tẹ́yìn bá ń lọ ilé olóṣì kò gbọ́dọ̀ rìn lásán. Yóò máa dáa fún ọ sí ni. Àmín Jésù. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ bá lò lẹ́mìí ẹ̀mí wèrè ọdún tó gun ayé àtòkùn ọ̀run bá pàdé ta ni ó ṣẹ́gun ogun ọ̀run ni ó ṣẹ́gun owó tí fi ń ra
ìlàjì epo yóò sì ti akẹ́dẹ̀mí yóò bá ara pọ̀n mọ́ ntagbara tiẹ̀ náà gbé nù ó náà àdìsájọsájọ náà ni ìṣe pé bóyá ọ̀rọ̀ náà lọ́rùn bẹ́ẹ̀ ní ìsìn to the glory of God akànjọ sọ̀rọ̀ á ní dádì mi mo fẹ́ ra kínní yẹn wọ́n ní 2.5 million ni ìlàjì epo rẹ̀ ti dire. Hallelujah. Hallelujah. He's talking in millions. Wọ́n jẹ́ wọn wọ̀ báwo ẹ bá ti súnmọ́ mi kò bá sì jọ máa wọ̀ náà nù àbí. Agbára Ọlọ́run ẹ̀mí mímọ́. The power of the Holy Spirit Ṣé fòpin sí ìyá rẹ̀? that we end, amen, in the name of Jesus. Wàá tètè gbàdúrà yẹn ẹni tí mo dalẹ̀ rẹ̀. Whosoever have disappointed, Tó dá ayé mi dúró sójú kan náà. that have limited my life into Ọlọ́run jẹ́ ká purpose. ló fọ̀. Lord, let mercy speak. Wàá máa bá o bá o. Tó bá lórí ọ̀fẹ́ láti lọ rí ẹni tó dalẹ̀ tó dẹ̀ You mọ́ tó have the ṣe grace tó dùn. to see the person. Padà lọ o. Go to that person. Lọ bẹ̀ẹ́. Go and beg the person. Mo lè sọ testimony èèyàn méjì fún ẹ. Ẹnìkan wá bí kò tí ì josù mẹ́rin àbí márùn lọ. Ọba dé èèyàn sàn gbàdúrà. Iṣẹ́ ní o máa ṣẹlẹ̀. Mo ní ẹ rí fara tẹ bá rí fara at the end of the day. Ta ló ti wá lẹ́nu mi? Obìnrin tọ̀ tí wọ́n dàtọ̀ lé lórí lójú àlà. Ó mú pàfúmù lọ́wọ́. Obìnrin yẹn gba pẹ̀fúmù lọ́wọ́ ẹ̀. Ó wá tọ̀ wá dàtọ̀ lé lórí. Mo ní máa bọ̀ ọ̀rọ̀ àdúrà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọba dé mo ní ntọ́ fa ìtọ̀ ni pé òjìbọ́ wà jẹjẹ obìnrin lóòótọ́ ni ọ̀tọ̀ ni àtìgbà náà ni wàhálà ti kí lè sọ tí ń bẹ̀ ń díẹ̀ nítorí ṣẹlẹ̀ ni pé ìyàwó òun lọ fẹ́ ìyàwó mi òun tó lọ dáná mi kọ́ máa wò mo ní orí burúkú tí máa ń ṣẹlẹ̀ náà nù ẹ̀yin tẹ́ máa ìpè ọ̀rọ̀ sọ ẹ̀ka hallelujah mo ní àwa abẹ ni o ẹni yẹn ní ká máa ó sì parẹ́ lójú ẹ̀ mo ní ìwọ ò lè tí ibẹ̀ ní ìsìn torí kò lè gba tiẹ̀ èmi ní ń bọ ọbẹ̀ tí a gbàdúrà ó tún wá kọ̀rọ̀ ẹ̀bẹ̀ yóò mo ní pè é mi ó bọ ọbẹ̀ ọba lu èkó padà ọba ilé ọba gbé fóònù ó ní a fẹ́ pray fún ọ torí business nítòbìnrin fi gbà náà pásítọ̀ tí mo rí torí business náà ẹ ló má da ẹ pẹ̀lẹ́ ẹ rí mi rí wọn níbẹ̀ ọ̀rọ̀ business ọ̀pọ̀ yín sọ fún kì í ṣe bí business ní ti bẹ̀rẹ̀ ọmọkùnrin yẹn kọjá ayẹ àbí bẹ́ẹ̀ ni sà òní mi mọ́kọ́ ní mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín sẹ́ẹ̀sì fún mi ó ń tagbára ń bá kà mọ́ lọ́dọ̀ wọn fún yín lágbára àwọn ọlọ́wọ́ jàgbára yín ọkà àṣà mo sá bẹ́ẹ̀ ó ní mo rí oníbẹ̀ tó ń tí mò ń gbọ́ yìí mo gbọ́dọ̀ dáríjì ó ní bí mo ti ń sọ̀rọ̀ yìí mo dáríjì tó bá jẹ́ pé òun gbà tọ́lọ́ sọ fún mi pé kí n ṣe kẹ́lẹ́ mọ̀ pé mo dáríjì ọkọ ẹ̀ ra mọ́tò tuntun lóṣù tó lọ. He bought a new car for that year. ó ní báyìí òun ṣe ń lójútùú nù. When the man was ẹ̀yin tẹ́ ń ṣe wèrè bí ẹ má fọ ogun. you that is behaving in an insanity way, 4 don't months put yourself into problem. ògbó padà. The 4 months, the glory came back. jẹ́ mọ̀ tán tí wọ́n bá wẹ̀ tí kádà rẹ̀ yí òrò mi tán lọ parí ogun tó ṣe nítorí ẹ̀wé ò ní í ṣe. tó bá wẹ̀ dọ̀la tí a bá bẹ ọmọbìnrin yẹn kò sí tí ó ṣẹlẹ̀. Yes. ẹ gbàgbé ẹ̀. Yes. ògùn yàtọ̀ wèrè náà la máa ń ṣe é kiri àbọ̀ yàtọ̀ ọ̀yàtọ̀ ntòwù ọ ló gbé láti bẹ̀rẹ̀ olójú kòkòrò ojú sánásáná ọ̀run àpáàdì ló ń lọ. You are ending. bọ́ọ̀ gbàgbọ́ náà ọ̀run àpáàdì tó ti lálàá burúkú tá ń lálàá burúkú rí mbẹ́kọ̀ náà wókè bí kẹ́mọ̀ kànyàn lóṣù lórí. ẹjọ ta ní bẹ́ẹ̀ bí tí ẹ lè kàn léṣo tí ò ní dún tí ò ní dún tí ọba tó wá jí ojú ayé yóò tó dùn wọ́n tó bá mi mọ yóò tó dùn hùn tánìkan wá jí ó sòrìrì wọn náà ní tójú orí tójú ikú fún o ṣe jí mi nígbà ogun bá fẹ́ borí ẹ ó rẹ̀ ń tí ó gbà ọ́ àwọn alákàtẹ̀ wà ẹ tó jẹ́ ayé tó ní pé wọn gbọ́dọ̀ gbọ́ èso mẹ́ta o máa gbàtẹ́ lọ́ní you are my quote you are my deliverer you are my saviour. ọkọ sásìkò. now tọ́pọ̀ wa jẹ́ wípé alákan ni àwọn alákan wa ẹ̀ ń bá jẹ́ olè fègbè pàdé ẹ̀ kí ló dín fún. ẹni tó ti wà nínú ògo ara alẹ́ rẹ̀ ó sì máa sọ wípé ó ti kú
kí ló jí n fún bí mo ti débi mo wà báyìí mo ní olúwa ṣe tí mo kúrò nàìjíríà kò ní mẹ́kọ̀ọ́ ti kú orí bẹ́ẹ̀dì bí mo gbọ́ pé mo ti kú òròpọ̀ ẹrú nàìjíríà kò ní mọ̀ ìpèsè nàìjíríà ojú àlá ló ń wà òun rí ibi tó ń lọ gbogbo tó lọ ló ti mọ bí ó dé sí àlátàdọ̀ mi ńlá kò mọ̀ pé a fi ń pòwe fún ẹ pé tún ọ̀nà rẹ ṣe. The dream. ó dùn ẹ gbà mí o tó sùn olùkọ́dé sùn ó bá gbẹ̀dẹ̀ bí òdì àtàn ni bí ó gbé ẹtú ni ó tó sùn wọ́n tó dé ó yẹ kó o tọ́ náà ṣe. You need to adjust your way. àtàwọn dalẹ̀ rẹ̀ Who have I tó sọ ayé mi dàbí mo ṣe wà yìí. have even reduced my life to this level? táwọn dalẹ̀ rẹ̀. Who is it I have disappointed? ibi tí yẹ bá ti sí lọ bẹ́ẹ̀. Now go back and beg the person. ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kàánú fọ̀hún. Lord of Holy Spirit, lórí gbogbo ibi tí mo ti dalẹ̀ dànù fọ̀hún. ever a broken gbogbo covenant. orí gbogbo ogun ilẹ̀ dídà ọlọ́run fàánú jẹ́ nínú ẹ̀. Every evil thing that ó yẹ ọ̀rọ̀. Father, in the name of Jesus. Ẹ̀mí mímọ́ o, Bàbá. Jẹ́ kí àánú sọ̀rọ̀. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi gbọ́ ilé yìí. Listen to this. wàá gbé bòròkọ sínú ìwé tó ti kọ́ kan tó ti kọ́ sí gbé ẹ̀bí àdúrà rẹ sókè. Lift up your prayer requests. wọ́n tá ń gbàdúrà lẹ́ẹ̀kan We that prayed the other time. sáà tí wọ́n ṣe eré yẹn ṣé wà láàrin wa tó dé tẹ́ wà láàrin wa lẹ́ẹ̀kan nígbà tá a wà ń bí. gbé ẹ̀bí àdúrà rẹ sókè. Lift up your prayer requests. lọ gbọ́rọ̀ mi rò. Lord, intervene into my life. gba lẹ́tà mi kà. Read my letter, O God. tó o bá ti ṣe tán bó o bá ti gbàdúrà yẹn tán. After praying the prayer, you will lay it on this altar. you put it off in orí altar níbí, ó yẹ kó o fi sókè. or you put it, torí tá a bá parí ni màá tó sà. or you pick it after the program. tàbí ká so mọ́ ara wọ́ọ̀lù yìí ṣé tí mo fẹ́ avoid mi ì fẹ́ situation tá a tẹ̀gùn Okay. tí ó gbà lọ mo rò pé tó bá wà lókè bí ọba gbadé kọ́ tí ọba ń dá dúró lẹ́yìn kíní yìí gan yóò hold díẹ̀ ni mo fi rò pé ká aṣọ fọlọ́run ọlọ́run gbọ́rọ̀ mi rò. Lord, intervene to my case. gba lẹ́tà mi kà. Read my letter. Olúwa, jẹ́ kí n rántí ìpàdé òní ìṣirere. let ó yá today àdúrà. ní orúkọ Jésù. Olúwa gbọ́rọ̀ mi rò. Bàbá jẹ́ ìwé mi kà. Jẹ́ ìrántí òní sí rere. Ìpàdé òní jẹ́ kó ní ipa nínú ayé mi. Kí lè wá gbégbá ọpẹ́. Kí lè wá yẹ ìyẹn Ọlọ́run. Kí lè wá dúpẹ́. Ẹ̀mí máa gba lẹ́tà mi rò wá. Gba lẹ́tà mi rò. Olúwa bá mi kà á. Olúwa bá mi fi bàbá má jẹ wá lásán. Èrè nínú àmì lẹ́nìí. Lórúkọ Jésù jẹ́ kó pé. Jésù Olúwa wa. Amen. àmín àmín lórúkọ Jésù Ọlọ́run mo ti jẹ́ iṣẹ́ tó rán mi. jẹ́ kí àwọn èèyàn yìí ká padà wá tó ní tọpẹ́ tí. Amen. gbogbo èrò wo lórí rẹ̀ iná àti agbára kó gbé kúrò. Amen. bó o sùn bí ìgbà tó rẹ̀ rù bó o rìn lọ bí ìgbà tó rẹ̀ rù gbogbo èrò wo lórí rẹ̀ gbogbo ẹ̀sìn òkùnkùn tí ń dún girigiri lẹ́yìn rẹ̀ tó o bá ń dárìn lọ ó máa wọ èèyàn fẹ̀rẹ̀ bí ẹni tí èèyàn ń bọ̀ lẹ́yìn rẹ̀ gbogbo aláyànlé ogun ayé rẹ̀ iná àti agbára kó dá wa padà. Amen. In the name of Jesus. Ọlọ́run kó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ Amen. kó gba lẹ́tà rẹ̀ kan. Amen. ìwọ náà ti wá sí Síónì
ìrèsí òní kò máa bá ọ lọ. Amen. Jésù Olúwa wa àmín méje. Àmín, 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 àmín. Lórúkọ Jésù. bó bá ti sọ ọ́ lẹ̀ má sọ pé ọpẹ́ ni mo mú padà bọ̀. I'm coming back with Thank you, testimony. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. I'm coming back with Thank you, testimony. Jesus. Thank you, Jesus. I'm coming back with testimony. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé o Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé Jésù. Thank you, Jesus. Ẹ ṣé o Jésù. Thank you, Jesus. I worship you. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything you have done. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything you have done. We are grateful. Oh, Lord. We are grateful that We are grateful. Oh, Lord. All you have done for us. Hallelujah. We are grateful. Oh, Lord. Mélòó ló ti tà? Ẹyọ kan. Mélòó ló wà bẹ́ẹ̀? Mẹ́sàn-án. Èló lẹ́yọ kan? 500. Ó wà mẹ́jọ lọ́ọ̀tì. Gbogbo wọn tó bá nífẹ̀ẹ́ mi wá bá ń rà. Ìyín ìkúkú gbogbo lọ́wọ́ àbí? Ọ̀dọ̀ àwa fún mi 500. Come on, give me 500 naira. Ìwọ tó nífẹ̀ẹ́ ọlọ́mọmìlà tó ní fún mi 500 máa bọ̀. Ọ̀ dáhùn. Ṣé 500 lè mú gbàgbé fẹ́ gba microphone? Ìmọ̀ ẹ̀ tó fẹ́ràn mi lónìí. Ọlá Mẹ́sì tó ti tán ni. Báńgbé. Lóde ìwọ ló ní mi. Ọkọ̀ ìtawọ̀ ẹ̀sìgbà. Ọ̀yà má bọ̀. Gbà. Rìvásì rí. Ọ̀yà báńgbé jáde. Ìwọ tó nífẹ̀ẹ́ mi má padà. Ẹ ra àánú gbà. Amen. Nínú àṣẹ ìrọ̀rùn kẹ́ ẹ máa náwó. Amen. Nàìjíríà ò ní dá ọ dúró. Amen. Ó ń dà. Mo fẹ́ sọ̀kalẹ̀ o. Ọ̀nà bẹ̀jì. Ọdún tó ti ń wá bí. Ọ̀yà má bọ̀. Olórí. Ọ̀yà ọ̀ṣẹ́jì. Ọ̀dà owó yóò lè 500. Ẹnìkan tó ti lọ́ọ̀ṣì ẹ̀ pẹ̀lú 1000. God bless you. Yóò fọ ní ìsìn ó ní wọ́n ta kíṣẹ́ẹ̀tì. Dísìkì ọmọ mi nínú Olúwa ṣé ó yẹ kí n tà? Ọ̀yà. Ṣé ìwọ̀nba ti ń tà lé? Ṣé ìwọ̀nba ti ń tà lé? Ṣé ó kù bẹ́ẹ̀? Ta ní ń bọ̀? Ó ti tán. Ọ̀dà ẹ ṣé o. Thank you. Láàrin ìránṣẹ́ Ọlọ́run àwọn onímọ̀ gbọ́ sẹ́mi pé ìránṣẹ́ Ọlọ́run mi kò gbọ́ orí láti January wá. There are some ministers of God who will not listen to the Christian music right from January. Ta ni wọ́n gbọ́ orí láàrin ìránṣẹ́ Ọlọ́run? Among
The men ẹ̀yin of dájú God àti mọ́mí mi tẹ́ẹ̀mọ̀ ẹ̀fẹ́ máa gbórin. you do listen ọ̀yá to music. lọ́mọ fún ọ. Go and give it to them. ẹ̀ tí ìbá gbọ́ ọmọ wulẹ̀ gbà. Whoever does not listen to the music should not collect it. pé gbọ́. ọ̀yá gbogbo tó kù. Hallelujah. Hallelujah. Amen. A fẹ́ a ó yin Ọlọ́run ṣùgbọ́n kó tó di pé a lọ yin Ọlọ́run. Hallelujah. Hallelujah. Màmá wa náà Olúwa kan wà lára ní. Our mother in the Lord, one of our mother in the Lord. Bí wọ́n bá ti ń render special number wọn. As she will be rendering a special number. Bẹ́ẹ̀ náà láti máa gba offering wa ní àṣálẹ̀. How we are going to be collecting Àbí our láàárọ̀ yìí. this morning. Hallelujah. 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 Amen. Mo ní oore ọ̀fẹ́ láti pe Pastor Mrs. Fọláhàn Joshua. Àwọn ní wọ́n fẹ́ fún wa ní special number. Hallelujah. Hallelujah. So bí wọ́n ṣe ń fi special number wọn sílẹ̀, ká bẹ̀rẹ̀ sí gba offering. Ó máa dára We fún are wa going to be lórúkọ collecting Jésù. our offering. sí ìgbẹ̀san Olúwa gbẹ̀san ó sì kún fún sí ìgbẹ̀san For vengeance, Olúwa gbẹ̀san. God, gbogbo ẹni tó wà níbi tó ṣe tán fún ìyanu rẹ̀ dìde lórí ẹsẹ̀ rẹ̀. if you are ready for miracle, rise up on your feet. gbogbo ẹ̀yin tẹ́ mínísítà lórí pẹpẹ yìí All those that ministers on this altar, especially ẹ̀yin olórin yẹn. especially all the singers. mo ń sọ nǹkan kan. I didn't say certain thing. ayé àwọn bàbá Bọ́lá ìsíkan nìyẹn. The life of the generation of Babalola, orí bàbá Oyèlámì gbogbo ẹ̀ ti pín. they all has ended in the time of Baba Oyelami. ó tún ti di ìran àwọn bàbá Adébóyè àǹkó. It has come to another generation from Baba Deboye and Co. èmi àtẹ̀yìn la wà nínú ìran tó kàn. You and I were in the next generation right now. àjọ dìde ni. We are going to rise up together. gbogbo ẹni tẹ́ mínísítà lórí pẹpẹ ẹ̀ ó yẹ Those máa bọ̀. of you that ministers on the pulpit, come out. ẹ máa bọ̀ pẹ̀lú mi lórí pẹpẹ. sẹ́rí Come and join me on the pulpit ṣé here. ń ra díìskì yẹn. ó yẹ máa bá ra èmi gan wà bẹ́ẹ̀ ń jọ lọ́ńchì. Our father was there. ẹ in the gbé launching. ta ló gbàgbọ́ pé níbi tí mo máa ń lọ tọ́lọ̀ ọba ti sọ pé ń lọ ṣé mo máa yọjú kiri ìwọ tó mọ̀ pé mi ìrìnrìn àrèká lolúyà o. Hallelujah. èmi ilé ọ́fíìsì èèyàn mi kí èèyàn káàkiri mo ń kọjá lọ mọ kọfẹ̀rẹ̀ ẹ̀mí ọlọ́run ní wọ́n á kí ọ èmi ìṣe. So I have never bẹ́ẹ̀ bá ti ń kọfẹ̀rẹ̀ gone where I was not nǹkan ti invited. dénú wọ́n kàn ń yá ni ẹ̀mí olúwa ló ní wọ́n á kí ọ. Indirect. sọ pé máa dìde. Say I will rise. ṣé dáàdi ti sùn ẹ̀wọ̀n ò sùn wọ́n ti sùn mo fi permission you are permitted. àjọ dìde ni o. We are going to rise we are together. shaking this generation together. Yes, I'm a job. in the name of Jesus Christ. Amen. ọ̀rẹ́ àkùgbọ ẹ máa bọ̀ àjọ ṣéèkì ìran yìí ni ẹ ń wà lọ́ọ̀kan ni pé ẹ wà bí ẹ ti wà lára mínísítà officiating minister wọn ò mọ̀ dáhùn wọn àgbọ̀ àwọn tí àwọn gbogbo àwọn èèyàn lọ àjọ dìde papọ̀ ni. We are going to rise together. tẹ̀tẹ̀ bá fẹ́ dìde tẹ̀yìn bá mú nǹkan mímọ́ o wàhálà ni o. Don't add anything. Don't. ẹni tó sorin mọ́ ẹsẹ̀ ẹ̀ kò lè sáré bí ẹni tí ò so kankan mẹ́sẹ̀. When one is chained, cannot run as gbogbo tó bá someone. ti so mọ́ Anything being added, ó dẹrù ogun. then it has become a load of battle. A load of battle. agbára bíi ìtàn bàbá yẹn ni ẹjẹ́ á béèrè
wọ́n ní bàbá Babalọ́lá ní bọ́ọ̀sì kan wọ́n nínú ẹ̀ ní ẹtí máa ń mú owó. He had a box and they picked the penny. wọ́n ní ìjọ kan ìyàwó wọn béèrè pé àwọn ní ìdí owó wọ́n ní ìyàwó wọn bàbá sọ pé lọ́ọ́ bẹ̀ wípé ìyàwó adébẹ̀ wọ́n kàn padà bọ̀ ni èmi ò rówó wọ́n ní bàbá yẹn sí ò ìwọ ló rí padà bẹ̀ kí ìyàwó tó débẹ̀ owó ti débẹ̀. Before the woman got there, the penny was there. He found it in the box, right in the I'm box. saying it today. Mo sọ fún yín lẹ́nìí, It's real. ó dájú ni, kí mo sọ. ó dájú, òtítọ́ ni. But anything that pertains to money, you need to be very careful. Ẹ ní láti kíyèsára, ohun tó bá jọmọ́ ọ̀rọ̀ owó ẹ kíyèsára. Let me give you one Ẹ jẹ́ kí n fún ilé ọkàn. for you to know that it's real. Láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé But àjọ pa Ọlọ́run yẹn torí pé a fẹ́ ṣe àti àwa tá a máa ṣèkì generation yìí a pọ̀ gan o. we the shakers Nígbàdàn of àti this ìdò generation wà are gbogbo ayé immense. àwọn kan ní ń ṣèkì state kọ̀ọ̀kan They are individual, country kọ̀ọ̀kan. a country and a nation. Àwọn ṣe dé mo ṣe jókòó Now, agbára adájọ́ fẹ́ béèrè we agbára want to ìgbédìde ask for the tí ò power of lábúlà. upliftment without Ọkàn jókòó pollution. aṣọ yẹn ibi tó fọ́nì sí ni wípé mo ti lo trouser mo tó gé sí níkà. Are you Táyọ̀ dà satisfied? ẹni tó bá ń gé níkà ni. Ó tún mo wálé mo sì jókòó mo tẹ̀ ọ̀ èmi kan tọ́ bàpò mi mo sì rí pé kinní kan há mi lọ́wọ́. Aṣọ tí mo ti fọ̀ láìmọye ìgbà aṣọ tí mo ti lò láìmọye ìgbà ó sì ń há mi lọ́wọ́ kíákíá kí ni ń há mi tòró sharp. Ìyàwó mi kí mo fà jáde Hero. ẹ̀rù bá èmi gan. I was Mo terrified. ti I was lo afraid. ṣòkòtò yìí mo ti lo tirasa lo tira ẹ mọ̀ pé táyé ṣòkòtò bá ti fẹ́ dojúrú lè yàn ọ̀sọ̀ dín níkà. Hero dẹ̀ jáde. The hero came out. There are a lot of testimony of that nature. Ọ̀pọ̀ àwọn ẹ̀rí irú Ṣùgbọ́n bẹ́ẹ̀ Ọlọ́run wà. ó rí ẹ pé o gbà ń gbọ́ òpá kankan pọ̀ mọ́. God will see that you have not added anything to it. You are just the power not to beg. Ìwọ tó bá mọ̀ mi ò mọ̀ ìgbádùn àmọ́ gbàgbọ́ nú ẹ̀. I believe so much in prayer Agbára tí ìyẹn fi wojú èèyàn. that will never make you to be a beggar. Ọlọ́run tó rán mi wá bí God that have sent me here tí mójú torí òkè is taking care of this mountain láì torí owó travel lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá gbọ́ pé mo travel mo lọ gbàdúrà. without traveling to anywhere. If I do travel, I go for prayer. Tí n bá travel mo lọ bí kíni o mo lọ bí àdúrà rẹ. Bí mo ṣe jókòó ń bẹ yẹn Ọlọ́run ní iná tó sọ̀kalẹ̀ As I ó ní kí sit, n change environment mo pòwe fún ara tí mo fi náà ń pòwe fún ọ. Iná kan ló sọ̀kalẹ̀ sínú agbègbè Sòkòrò yìí the ó sọ agbára fire ọyẹ́ came ó fọ́n heat ìdànù ẹ̀ ó neutralize ẹ̀ fún wa. and neutralized Agbára the Ọlọ́run. power of Harmattan. That's the power of God. Ó lágbára Ọlọ́run kò sẹ́ kó ní attack. Attack is a sign of honour. Yes. The only thing is that your victory is guaranteed. Yes. Yes. Wọ́n ní mo ní ká gbàdúrà pé ntí ọ̀tá mi ń bẹ̀rù tó ní ó dé bá mi ẹ̀ mọ́ jí ó dé bá. Now, Ọ̀tá tí ń fi kú wọ́ ọ̀fẹ́ kú. Ọ̀fẹ́ kú. Ntí òsì fẹ́ ní fi ń léwọ́ kiri. Sọ fọlọ́n kọ́lọ́n ó yíjú padà sí. a God that God will change the hands. Saka rẹ̀ kó I'll change the sókè àwọn. situation. Ọlọ́run ìgbẹ́dìrẹ́. Lord of upliftments, Fi ara rẹ̀ hàn. display yourself. Nínú ayé mi fi ara rẹ̀ hàn. Demonstrate your power in my life. Ṣùgbọ́n gbọ́ o. Listen, O nílò ògbọ́n. you need the obedience.
ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ jẹ́ giver. A man of God must be a giver. Ọbọ̀lọ̀ jẹ́ tó ń fi fún ni. giver. Tó o bá jẹ́ ẹni tó lawọ́, you will be a vagabond. I want to assure you. kí mẹ́tọ́ọ̀dù lọ́wọ́ láti gbowó wọn ò tún àti òpó èrè owó. Those that have different methods of getting money, wọn ò tún wọn. they are not up to that. wọ́n sọ fọ́mọ mi tá a jọ wà níbi programu kọ̀lẹ́ndà bá a ṣe débi ọmọ mi náà ó tún tẹ̀lé a lọ síbi lálùpọ̀n bẹ́ẹ̀ ní ọjọ́ Wednesday bá a ṣe débẹ̀ mo ní sọ ti rí spíkà tí mo ní ọmọ ìyá fọ́tò rẹ̀ sọ ti rí pé kékeré rẹ̀ lélẹ̀ ẹ bá wò dáadáa yọmọ ìpè kékeré ẹ̀ ní irú ti kọ̀lẹ́ndà níbẹ̀ tí yẹn wà bígà dáadáa sí òun tóbi ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn ìjà gbàdúrà. Let us pray. Agbára ìgbédìde. The power of upliftment. Àṣẹ ìgbédìde. The decree of upliftment. Ọlọ́run jọ sọ̀kalẹ̀ sínú ayé. Let it be released into my life. Agbára tí mo fi ní máa wá èèyàn kiri kí n tó jẹ́ nìyàn. Not let me be a seeker for help. Agbára tí èyí fi gbogbo ọkàn àti ayé rẹ̀ sinmi lé Ọlọ́run. That will make all my mindset to be sound. Ọlọ́run mi rí. Yóò bẹ̀rẹ̀ sínú ayé mi ọ̀dọ́. Bàbá agbára ìgbẹ́dìde tí wọ́n fi sinmi lé ọ òfin ni máa wá ìdílé máa wò yọ̀ǹda rẹ̀ sínú ajé lórúkọ sọ àkàlẹ̀ sínú ajé sọ̀kalẹ̀ ìwọ náà mo gbàdúrà agbára ìgbédìde. The power of tó fi ní wojú ènìyàn kó tó jẹ́ nìyà. does not make you to seek for the face of anybody before becoming somebody in life. Lord, in the mighty name of Jesus, agbára ìgbẹ́dìde. Jésù Olúwa. Amen. Àtàwa àtẹ̀yìn lájọ gbàdúrà yìí. And I we are going to Ṣùgbọ́n tí a kọ́kọ́ kọ́ ni. Ó máa lágbára o. Ọlọ́run 1930. Ó lágbára o. Alágbára o. Dìde lórí ẹsẹ̀ rẹ̀. Rise up on your feet. Àdúrà ti bẹ̀rẹ̀. We have started praying now, right now. Alágbára o. Ọlọ́run bàbá lọ́lá. Ó máa torí ṣe Ọlọ́run 1930. Ó máa dáyé ṣe Ọlọ́run bàbá lọ́lá. Alágbára o. Ọlọ́run ní kíkà sí. Alágbára o. Ọlọ́run bàbá lọ́lá. Ó máa torí ṣe Ọlọ́run 1930. Ó máa torí ṣe Ọlọ́run bàbá
Jésù. Mímí náà. Agbára tí wọ́n fi dé nìyàn, agbára tí wọ́n fi dókè, agbára tí wọ́n fi kúrò léèyàn lásán. Jésù Olúwa wa, Àmín. tètè ṣe bí ọba láyé mi olùgbàlà, tètè ṣe bí ọba láyé mi Jésù mi, kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà, ṣe bí ọba olùgbàlà, tètè ṣe bí ọba, tètè ṣe bí ọba láyé mi olùgbàlà, tètè ṣe bí ọba láyé mi Jésù mi, kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà, ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba láyé mi olùgbàlà, tètè ṣe bí ọba Jésù mi, kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà, tètè ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba, kọ̀tá má béèrè wípé Ọlọ́run mi dà, tètè ṣe bí ọba olùgbàlà, tètè ṣe bí ọba láyé mi, tètè ṣe bí ọba Jésù mi, kọ̀tá má bá béèrè wípé Ọlọ́run mi dà, tètè ṣe bí ọba olùgbàlà. Ọlọ́run wá ṣe bí ọba. Yes, Lord. Kọ́tà ó tó béèrè Before the wípé enemy Ọlọ́run mi dà. ask, where is my God? Àwọn tí wọ́n mọ̀ pé ń gbàdúrà. Those that know that you do pray. Tètè ṣe bí ọba olùwòsàn. Make yourself a king. Káyọ̀ tó béèrè pé Ọlọ́run mi dà. Before the people we have who Tètè ṣe where is bí my God? ọba láyé mi olùgbàlà. Tètè ṣe bí ọba Jésù mi. Kọ̀tá má gbà béèrè wípé Ọlọ́run mi dà. Tètè ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba olùgbàlà. Tètè ṣe bí ọba Jésù mi. Kọ̀tá má gbà béèrè wípé Ọlọ́run mi dà. Tètè ṣe bí ọba olùgbàlà. Ọlọ́run wá ṣe bí ọba. Amen. Nínú ayé mi wá ṣe bí ọba. Make yourself a king in Nínú my iṣẹ́ mi life. wá ṣe bí ọba. Make yourself a king in my Nínú life. ilé mi wá ṣe bí ọba. Make yourself a king in Lọ́jọ́ ọmọ my mi kọ̀ọ̀kan wá ṣe bí ọba. all my children. Nínú Make ìpè yourself a nínú king. sàrásà mi wá ṣe bí In ọba. my ministry, come and make Ó yourself yẹ a ìwọ. king. Hey! Father, in the name of Jesus. Ọlọ́run wá ṣe bí ọba láyé mi. Tètè ṣe bí ọba láyé mi. Make yourself a king in my Káyọ̀ life. tó béèrè pé bọ́lá Ọlọ́run mi wà. Before the people we ask, where is my God? Jésù Olúwa wa. Amen. 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 In Jesus' name. Akínni Ọlọ́run àbí. God is Káwọn tó Saniru. máa gẹ̀ràn. Saniru. The Bible says, Bíbélì wípé they that know their God, àwọn tí ó mọ Ọlọ́run wọn. those shall be strong. Àwọn And those exploits, wọ́n ṣe ń tó ya kìntì.
nítorí yakin ní exploit. They will do the exploits. Ọlọ́run wa gan akíkanjú ni. It's an hero. Alágbára lójú ogun. He's a strong man. Akíkanjú lójú ìjà. He's a strong man. in battle. Akíní o, akíní o, He's a strong man. in battle. akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, akíní o, akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, Akíní o, akíní o, akí màmá ní. akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, akíní o, akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, Akí màmá ní. akíní o, Akíní Jésù yá. akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, akíní o, akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, Akíní, akíní o, akí màmá ní. akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, akíní o, akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, Akí màmá ní. akíní o, akíní bàbá mi tí mo gbójúlé. Akíní o, akíní o, akíní bàbá mi tí mo gbójúlé. Ọlọ́run wá ṣe bí akínláyé mi. Don't make yourself a hero in my life. Do the exploit in my life. Agbára tí mo fi ṣe ń tó yakin. The power that make me to do an exploit. Torí pé akin ni wọ́n gan. Because you are an hero, you are a strong man in battle. Tàwa ti gbélé ìtàn. After praying this prayer, A jọ sọ̀kalẹ̀. we are going down Gbogbo there. ọ̀tá tó lóun gbọ́ ògùn ẹ̀ mú. Every foe that is holding your bí ògùn rẹ̀ ó dìnnà máa wọ lọ́wọ́. will become fire in their hand in the name of Jesus. The Bible says, ni ẹni náà tó lè wá iná. who is that person àyà that rẹ̀. can lay fire Yes. upon his bosom? Nobody. Agbára láti ṣe tó The yakin. power to do an exploit. Mo máa sọ bí n tiẹ̀ tí ní gbogbo ẹ̀ mo ní Jésù. I don't have all, I have Jesus. Hallelujah. Pásọ̀ ti yarí ní tiwọn ní. Àwọn yà wọ́n ti fi sí ibi. Kò sí títà. Àti bẹ́ẹ̀ni sí ilẹ̀ tó. Nàìjíríà ò sì tí ì fọ́ mi. Nàìjíríà náà sì tí ì fọ́ mi. Amen. In the name of Jesus. Yes. Amen. In the name of Jesus. Nàìjíríà o. People Lẹ́yìn tẹ́yìn are bá dé punishing sọ́ọ̀sì Nigeria. tẹ́yìn bá dé sọ́ọ̀sì ní ìsìn àti ta ló lè fi 1 million lẹ́bi. And Sọ wáyé lè yọ sọ ní donates 200. 1 million. Lọ́dọ̀ ẹ̀ bá ní 200 lọ́wọ́ ìwọ náà máa ń bọ̀. 200 naira. From 1 million to 200 naira. Tẹ́yìn bá ní ìdí 1 million 200 naira tí 1 million fi pé. Ìwọ náà máa bọ̀ máa mú 50 naira náà rẹ̀ ni. Yóò fi pé. Ha! Agbára ti rè wọ́tọ̀. The power that will draw the goodies. My pastor. Àjọjọ́ ọmọ Fọláhàn. Bàbá Fọláhàn ti pe owó rí. Baba Folara has never announced the money during his lifetime. Ọláhàn. Ìjọba ìwọ ni a máa lọ ní àdọ́fìrì lónìí. They no offering Tí ò to sinmi léèyàn. We did not rest. Congregation lẹ́nu mi ò bẹ́ẹ̀sì bùkátà rẹ̀ lé lórí. Èèyàn máa Yes, fún people un. will calculate Tọ́lá ẹ̀kọ́ fẹ́ all. pè kan òyò. Tí òyò. Agbára Ọlọ́run. The power of God. Tí kìí ṣe tẹ́nítì. That is unfailing power. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá. Please, I
I beg you in the name gbogbo of tó God. bá ti yàtọ̀ sí bíbélì Anything contrary to the Bible kò síbi tí ó gbé ìránṣẹ́ ọlọ́run lọ. can never take a man of yóò God. wá wọgbó ni. Then we just make him to be disarray. èèyàn tó parí ọ̀run àpáàdì. And we hand wọ́n fàbẹ́lẹ̀ àṣìṣe fún ọ ṣé bí ń yọ. they use ètò ìfisílẹ̀ fún lójú ẹ̀ ni ó fi parẹ́. they mo use sì kò sì rí mẹ́sẹ̀gì wípé n tó parẹ́ kò ní wá mọ́. that this thing that has ó ti parí iṣẹ́ nìyẹn it has àbí tábẹ́lẹ̀ àbájọ́ tó been kú àbájọ́ tó exalted. yóò tó tán mọ́lẹ̀. No. ṣé wàá ní gbogbo èyí ìtẹ̀yẹn ni pé n tó fẹ́ fọ́ mọ́lẹ̀ gan ti kú. ṣùgbọ́n Jésù But Jesus, ìmọ́lẹ̀ ayérayé the light nígbà of tí the ayé bá world. sì wà When bá the ṣe world máa exists, celebrate ìjọ bí ẹ̀rì. we keep on celebrating the birth of Jesus. agbára Ọlọ́run The power of tí God. mo fi ní jìyà ẹsẹ̀ I will rẹ̀. not make tougher in my ministry. ṣùgbọ́n ní tẹ́lọ́rùn o But be oníjọ́ mi satisfied. wà téèyàn ní di 50,000 sí àárín ìyẹn ò sẹ́pẹ́ lọ́mù kò dá ọkàn yìí owó ni wọ́n yà torí owó náà ló fi láìkì o. only test you whether you love him because of torí money. ẹlòmíì tí ọjọ́ ọba ti rówó Ọlọ́run ìrìn àjò You ni. never have Ọlọ́run money. bá jẹ́ pé ṣé báyà ní ìwọ tó dojú ti mi kò dojú ti ọ̀pá ọmọ. No, it just àmọ́ yẹn tí ò rówó ọkọ̀ kọ́ mọ́ bá àlàsídẹ́ǹtì tó ní ọ̀nà bíi ti ń lọ. it save you from the accident. That's why you don't have the transport fear. ọ̀la mọ́tò ló ń lọ fi hàn lóko yín ọwọ́ abàjẹ́ ojú ọ̀nà olólùwọ̀n ṣe tó dùn ọ̀sẹ̀ kí wọ́n má bàa kú. So that you will not die. God tó o bá knows fi tọ́ọ̀nù all mọ́tò things. yẹn padà báyìí tó o padà ọ̀nà ibi tó ń gbé tó o kó ọ̀lọ́ náà kó ìjọkàn dání. Then it will. tí a bá ti bọ̀ ọ̀tí tó ní ẹjẹ́ rìfáàsì ọ̀nà bẹ́ẹ̀ ni ìwé fírì wà tó yí báyìí ọkàn rí pé tuntun Something ọkọ̀ that fẹ́ kó o happened kú on the ni. way. So God knows everything that happens àwọn to us. àkókò kan wà láyé There are àkókò certain láti sá ni times láì fi that àná etí people pè. to run without the anointing. wọ́n ṣe gbé Jésù sá lọ. Jesus Christ was. sá ló lóyún ẹ̀ ṣé bàbá kan àti ìyá kan ló lóyún ẹ̀ ni. oyún ẹ̀mí mímọ́ tó ní kẹ́ ẹgbẹ́ sátorí gbé ọ̀tá rẹ̀ fẹ́ pa Take him nígbà tá away. rẹ̀ bá kú àdàpadà Any ó àwọn ọlọ́run people lánàá kill ìtì ọjọ́ mọ̀ tẹ́ pẹ̀lú ẹ̀. Don't morose. I mean, don't anointing molest láìsí yourself. direction and instruction will lead to destruction. Anointing without drug will lead to destruction if there's no direction and instruction. agbára ọlọ́run ẹ̀mí mímọ́ The power of the Holy Spirit tìrì wọ́tọ̀ that brings ló yẹ gbogbo wa wò kò sí bá a ṣe sí iṣẹ́ ìránṣẹ́ ó rọrùn ó sì tún rọrùn ministry tẹ́tí mọ́ rọrùn very méjèèjì easy and it's very rọrùn easy. kan kí rọrùn kan sàn. The antithesis. agbára ọlọ́run ẹ̀mí mímọ́ The power of the Holy Spirit tí mo fi ní ìrírí ìdádúró tàbí ìyàmọ́ that will never experience Ọlọ́run kò wọ̀ stubbornness mí. or limitation. gbogbo wọn tó wà Listen bí. upon me. Every one of you that is láti here. òní yọ As from today, ìrètí mo fi ní tọ́jú lékiri mọ́. the goodies that will not make me You to want be to a finish sitter, or you go a say, beggar, man? that will not allow me to ìrètí go to mo fi death, dòmìnira. that will make me to ọlọ́run be like sílẹ̀ fún that. ẹ̀ ẹ́ gbàdúrà. Take it for me in the name of Jesus. Father, in the name of Jesus. Ẹ̀mí mímọ́, Baba. Jésù Olúwa wa. Amen. gbogbo ẹni tó kọ lẹ́tà ìpè rẹ̀ wọ́n mú bọ̀ gbogbo tó All fẹ́. of you that have written your letter, ọlọ́run ẹ̀mí mọ́ mo pè ọ́ God the Holy Spirit, I beg you. ìwọ tó ń jẹ́ ọlọ́run lórí òkè yìí One that is God upon this mountain. wàá ṣe báyìí láyé mi. ẹ bá ti sùn ẹ fi ilẹ̀ yóò jí tá a bá bẹ̀rẹ̀ kéèkì ní ìsìn tá a bá ń jẹ kéèkì tá a bá ń jẹ kéèkì tá a bá ń jẹ mídìmídì. hallelujah jọ̀mọ́ ṣàṣìṣe kan o ọ̀pá ṣìṣe ro ẹ bá fẹ́ mú un kó lọ mọ̀ mọ̀ ṣe àṣìṣe kan o Don't make a mistake. ẹnìkan ló wá Somebody came, ó ní said, ọ̀rọ̀ tẹ máa sọ ti simple jù ní ọjọ́ wọn gbàgbọ́. the statement is so simple that is why he doesn't believe. ẹ̀jẹ̀ fún olè yẹn ṣe máa sọ̀rọ̀ ṣé fi halẹ̀ fún mi. They I need to be exaggerated. ó ní tí ò jẹ́ pé wọ́n gbàgbọ́ ní pé ó simple. That the word is so simple. They are so simple. Simple words. ó ti sọ̀rọ̀ yìí láàrin church. I said this ara ilé bàbá Joshua in the congregation. ọwọ́ àná oṣù mélòó lé lórí How many months oṣù mẹ́tàlá bì. was able to get the pregnancy? ẹ ti rántí ọdún yẹn tó bá fẹ́ wẹ̀ ṣọ́ọ̀ṣì ni ó ti lọ romi You want to omi buy 1000 ní èwẹ̀ use sachet 1,000 kan. water? èlò ní ẹ̀sán padà 50 naira bí
àní ní ṣọ́ọ̀ṣì tó bá ti domi àdúrà tán 15 naira àbí omi kan mélòó ní bẹ́ẹ̀ ní báàgì 20 times 50,000 tó bá fẹ́ sanra olóyún ṣọ́ọ̀ṣì ni yóò ti lọ rú mi. He will buy the water in the church. èèyàn wà ní oyún oṣù mẹ́tàlá kò rí bí ẹni ó bẹ̀rẹ̀ bíríbírí ó lóun ọgbà rẹ tó bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀. Anything that bàbá happens, Jósù àdèmọ́jẹ́ nǹkan burúkú ọ̀ṣẹlẹ̀ jẹ́ àlọ́ wọ́n bá gbé dé mo ní omi tẹ́ ń rà náà là á gbàdúrà sí tẹ́ fi bímọ ọmọ wa lọ́jọ́ Tuesday ó ní sẹ́ mi ìtò mi wo mi lọ rà hallelujah hallelujah. ẹ̀wọ̀n mi ìtò mi ó sì lọ wá mélòó lọ́ra nù méjì 10 naira àbágbàdúrà sí. I pray today. tẹ́yìn bá ti ní àrègbè yẹn gbàgbọ́ ó sì yè méjì ó mú ní táàmù omi rẹ délé rẹ ó mú omi yẹn ní Tuesday níbi aago 5 ọjọ́ Thursday wọ́n kí mi kú ewu omi 10 naira èmi mọ̀ yóò ra bóyá kò ń fẹ́ sí bóyá ra kan 5 naira mọ́sálì kókó mi méjì dé ebi 10 naira náà ni ẹ̀ 5 naira nígbà yìí jẹ́ gbàdúrà. Let us pray. Ọlọ́run èmi náà jìyà mọ́. Lord, I'm tired of suffering. ẹ mọ́ ṣàṣìṣe Buhari bàjọba jẹ́ kò stọ́ọ̀pù Ọlọ́run láti máa ṣe Did ìyanu. not stop God. Not to continue. àbọ̀ Ọlọ́run àbí ń ṣe tí Nàìjíríà bàjẹ́ àwọn èèyàn kọ́lé. People not only Hallelujah. like buildings. wọ́n wulẹ̀ wo jẹ́ sọ kíní kan fún ọ. Let me tell you tó o bá something. lọ dúró sí sórí ìtàn Nàìjíríà ayé yẹn ó kàn bàjẹ́ pẹ̀lú If you stay in the Nàìjíríà. history of Nigeria, then you are not going to make it at all. mo sì kìlọ̀ fún yín I've warned you. ẹ gbọ́ ni. You did not listen to me. mo ní ibi tẹ́yìn èèyàn darí sí ewu ní. I told you that. wọ́n lè kóra àwọn ọjọ́ bẹ̀rẹ̀ ọdún sí i. wọ́n ní bẹ́ẹ̀ èèyàn.